ẹ ǹlẹ́ o ọ̀rọ̀ àwọn Yorùbá kan sọ pé àgbéyẹ̀wò ní ba ìbọn òyìnbó jẹ́ èmi ni mo dára tó yìí ní máa sọ adọ̀kọjẹ di ajádìí apẹ̀rẹ̀ gbogbo ẹni tó bá jọra rẹ̀ lójú kì í pẹ́ tẹ́ má torí wípé o ní ẹ̀bùn kan kó wá sọra rẹ̀ di bàbàrà má torí pé o déédéé bára rẹ̀ ní ipò àtàtà kó wá máa fojú aláìmọ̀ọ́ṣe wo àwọn ẹlòmíì ipò tó wà lénìí ohun Elédùmarè bẹ́ẹ̀ ni nítorí náà ẹ jẹ́ ká máa ṣe ohun gbogbo ní ìwọ̀ntún ìwòsì nítorí pé òní la rí kò sẹ́dà tó mọ̀la Elédùmarè àkọ́kọ́ wa mọ̀ ṣe àmín.